gẹ́ẹ̀tì atare kó pọ̀ wá bo kó bó àwọn ọmọ ẹ̀ kó fẹ́ ọmọ atare yẹn ló need atare. alligator pepper. alligator pepper yes. wà á wá lọ pẹ̀lú sọ́fọ̀ pẹ̀lú iná ọjọ́ á kúná dáadáa tó bá ti kúná bá mi wá àdíẹ̀ yan bá mi dà sínú àdíẹ̀ yan kó ṣèkè ẹ̀pọ̀ iṣẹ́ wo ló ń ṣe farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ kó dẹ̀ máa bá mi ká lọ kó dẹ̀ fi fídíò yẹn ránṣẹ́ síwájú kó tó ṣiṣẹ́ yàtọ̀ tó bá ṣiṣẹ́ ìtàn gbọ́dọ̀ lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 2044237680 àkáǹtì nọ́mbà fáwọn ọmọ aláìní 2044237680. First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀ tẹ́ wá fẹ́ kọ́ọ̀lù wa tẹ́ fẹ́ pè wá ẹ WhatsApp wa àbíkẹ́ kọ́ọ̀lù wa lórí +234-810-913-1425 ẹ WhatsApp wa lórí +234-810-913-1425. a wà ní Ìbẹ̀jú Lẹ́kì Lagos. Iṣẹ́ wo ló ń ṣe? O máa mú ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lálẹ́ wàá dẹ̀ máa fi pa ara tí wọ́n bá sọ̀yàn láta àbí wọ́n tàyàn lọ́fà àbáwọn rashes àwọn infection tó jẹ́ spiritual both natural and spiritual infection máa lò fi rọ́ọ̀bù yìí tó ti jáde sára tó tún mú sínú kó patinú ó ní àgbo mò ń gbé àgbo ẹ bọ̀ lọ́la stand so this part 3 lórí ọ̀rọ̀ sọ́fọ̀ ìmí ọjọ́ brimstone burning stone tá a sọ̀rọ̀ lórí ẹ̀ how powerful it is òun la fi ń sọ la fi ń ṣàlàyé fúnra ẹ contact wa gbogbo obìnrin tó wojú ọlọ́run bá fọmọ wa lọ fún full package wa ìwọ ọkùnrin tó kọ ní weak erection quick ejaculation low sperm count ẹ wá lọ fún package wa ẹni tó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ cancer diabetics asthma stroke àwọn àìsàn ńláńlá ẹ contact wa ẹni táyé ń dà láàmú tó ń làlákàlà tó ń rìjà kulẹ̀ tó ń fa tí ò tó ra wọn tó ń forí kókó aláǹtakùn tó ń jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun ẹ contact wa ètò àwẹ̀ wà tá a fi yanjú kéèsì yín fún yín ètò àdúrà wà tá a fi yanjú kéèsì yín fún yín ètò sàárà wà tá a fi yanjú kéèsì yín fún yín àwọn àlàǹpà ọ̀dà wà yàtọ̀ sáwọn product wa tá a máa tún fi yanjú kéèsì yín òfin wa tí product wa ò dé DHL là ń lò adẹ́nu GIG láti deliver home and abroad ẹ̀yin lè máa sanwó delivery all in one ní bí all in one ikú nìkan ni kò lè wò ó lágbára púpọ̀ jù. can cure anything except death. yes Bismillahi ta'ala. ó wà effective gidi Bismillahi ta'ala ti rí ó wà halal bẹ́ẹ̀ ni ó dẹ̀ gbà láti kọjá made in India and packed in South Africa. yeah made in India packed in South Africa ó wà effective ẹgẹ́ ti bulldozer med fibers àti fún blockage 2 ẹgẹ́ ti transformer 1100 power ó lágbára gan fún ọkùnrin tí ó lè ṣe déédéé lọ́dọ̀ ìyàwó ẹ̀ tó bá fẹ́ kó gbéná wọlé dáadáa ó gẹ̀ẹ́tẹ̀ pẹ̀lú miracle leaf àti caterpillar kó ra mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ yẹn ọkùnrin tí ó lè perform dáadáa ẹgẹ́ ti miracle leaf ṣe wí ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti mọ́ ìzẹ́mìzẹ́mù náà fi preserve ẹ̀ ó lágbára púpọ̀ láti preserve senna leaf bó o bá mú detox tó lágbára ní both natural and spiritual tó o bá fi wẹ̀ purification tó lágbára ní tó o bá fi wọ́n lé tó o fi wọ́n ṣọ́ọ̀pù ó ń lé ní òkùnkùn jìnnà ikùn yẹn ń wọ ẹsẹ̀ yẹn ń wọ forí púpọ̀ náà takò jẹun lójú orin ìbálòpọ̀ ojú orin very powerful ikú nìkan ni kò lè wà anábì Muhammad ló sọ bẹ́ẹ̀ láyé àti wáyé àwa anábì Muhammad ò dẹ̀ ní sọ̀rọ̀ ìfẹ́ ní gbogbo nǹkan tó bá sọ ọlọ́run ọba ló sọ fún ẹgbẹ́ ti caterpillar fún couples tó mojú ọlọ́run ọba fọmọ bẹ́ẹ̀ ni especially obìnrin tó ní sọmúroro àbó ní ẹ̀dà àbí infection memory booster Ileham ó wà effective gidi ẹ get Ileham memory booster ìsọyè ó lágbára fún ọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan àwọn spare package wà ètò àwẹ̀ wà tá a fi yanjú kéèsì fún ètò sàárà wà ètò àdúrà wà àwọn àlápá ọjà wà lóríṣiríṣi Bismillahi ta'ala ẹ dúpẹ́ fọ́lọ́run bẹ́ẹ̀ tí ọmọ atare kó pọ̀ lọ́kọ́ kúná kó lọ pẹ̀lú ilé ọjọ́ ó wà very effective bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo èké nínú àwọn àṣàsí tó ti jẹ sínú tó ti ń di nǹkan tó lè lọ fàmọ́ ìfun tó lè lọ fàmọ́ fùkù fàmọ́ ẹ̀dọ̀ fàmọ́ kíndìnrín tábà nǹkan kan jẹ́ àbí tó ti ń jáde sára àbí wọ́n sọ̀yàn látà àbí wọ́n tàyàn láfà máa fi ra tested and confirmed níbi Bismillahi ta'ala ó tún wá lágbogbo ìgbàgbọ́ ẹ̀ bọ̀ tọkọtìyàwó tó ní infection ẹ lọ máa lò ó wà effective gidi gbogbo ojú méjì yẹn lọ. alligator pepper àti imí ọjọ́ pepper àti imí ọjọ́ ground yẹ ó wà òkè gan ẹ ṣe program yìí káwọn èèyàn jẹ àǹfààní ẹ má gbàgbé àti fi nǹkan tó bá lágbára sákàtà àwọn aláìní kẹ́ẹ̀dẹ̀ pé wá fún ìké nínú ìpèníjà a wà ní Ìbẹ̀jú Lẹ́kì Lagos inna li zata lillahi jami'a gbogbo agbára tọ́lọ́run ọba ni. Má sálàmù wa ilẹ̀ nìkan.